Yeah, okay, that's that. Ẹ Àtúndé, Yorùbá ronú apá kejì. Ṣẹ́rí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire níbikíbi tí ẹ bá wà lágbàáyé, ẹ wà ní UK ni, ẹ wà ní Britain, ẹ wà ní London, gbogbo United Kingdom, Americas, Asia, Australia lẹ́wà ní. Ẹ wá nǹkan mú ìdílé kẹjókòó. Àkókò òtítọ́, àkókò ọ̀rọ̀ òun la fẹ́ sọ yìí. Apá kejì Yorùbá ronú òní yìí, a ti gbọ́ apá kìíní. Orí apá kẹwàá là ń lọ, a sì máa ṣí ní ìpele. Gbogbo apá mẹ́wàá yìí kò sí ní tó dálé lórí ju wípé ká ronú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá first and foremost. Ká ronú gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Ká sì wá ronú gẹ́gẹ́ bí ìṣẹ̀dá Ọlọ́run. Tí gbogbo ẹ máa dálé lórí wípé bá a ṣe fẹ́ tún Nàìjíríà bí, tá a fẹ́ bu omi tuntun sínú ìgò tuntun. Tẹ́ bá wò lọ sọ́tún wò lọ sósì, Yorùbá làwúsá ń bá ṣe, Yorùbá ni Ìgbò ń bá ṣe, Yorùbá ló wà láàárín. Àwa Yorùbá ẹ̀wẹ̀ yìí, àwa là fẹ́ra wa rárá o. Tá bá wò lọ sọ́tún wò lọ sósì, màá lè sọ fún yín wípé gbogbo wàhálà tó ń dojú bá wa nílẹ̀ Nàìjíríà kò ṣẹ̀yìn ọmọ Yorùbá o. Tó bá jẹ́ yẹn ni, àwa la ní pọ́blẹ̀mù Nàìjíríà, àwa la ní pọ́blẹ̀mù Áfíríkà. Nítorí tó bá dáa fún Nàìjíríà orílẹ̀-èdè wa, ó ti dáa fún Áfíríkà. Ẹ má yẹ kí n purọ́ tàn yín jẹ, ẹ lọ kọ sílẹ̀ níbì kan. Ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ẹlòmíì. Àdèlérè ẹni mú lágọ̀ ká máa gbàdúrà kó gbọ́n. Nítorí wípé tẹ bá rò pé òyìnbó fẹ́ràn yín, kí wọ́n fẹ́ bá yín túlù yín ṣe, irọ́ ni o. Wọn ò gbàdúrà kẹ́ ẹ gbọ́n, kọ́ lè máa rí nǹkan tú jẹ bí iṣu. Ta ló rẹ́sẹ̀ wèrè tí ò bù? Yorùbá ẹ ronú. Apá kejì yìí dá lórí àwọn ọ̀dọ́. Kò tí ì péjọ méjì sí mẹ́ta tí à ń ṣe ayẹyẹ, tó ń ṣe ayẹyẹ olórí orílẹ̀-èdè ilẹ̀ Gẹ̀ẹ́sì Queen Elizabeth II. Mo rò pé ó ń ṣe 82. Tí olórí orílẹ̀-èdè Nàìjíríà ní Commonwealth meeting, nígbà tó ń dáhùn ọ̀rọ̀ tó ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, ó ń sọ wípé ẹ̀yin ọmọ ọ̀dọ́ Nàìjíríà, ó ní ọ̀lẹ ni yín o, alápámáṣiṣẹ́ akíndanidání, ó lẹ́ ẹ fẹ́ kéré níbi tẹ́ ẹ kò ti fúrúgbìn. Ohun tó dára á máa wọ̀n lẹ̀ bí ìwòsàn ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́, ilé gbígbé ọ̀fẹ́, oúnjẹ ọ̀fẹ́, gbogbo ẹ̀bí ọ̀fẹ́. Ó ní ṣùgbọ́n ọ̀lẹ ni yín. Ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ kọ́ o. Ẹ bá mi bi òun gan léèrè wípé iṣẹ́ táwọn kan ṣe tóun sọ pé ó ń jẹ bí epo rọ̀bì tán ní ẹ̀ ń gbẹ́nu sí ẹ fẹ́ mu láti inú epo rọ̀bì póun lẹ gbójúlé. Èwo lòun ṣe nínú ẹ̀? Ọ̀gbẹ́ni ọ̀gágun ìgbà kan rí Muhammadu Buhari, ẹ̀ṣẹ́ bí yàn bá ti gbé àpótí ìdìbò, ìtàn tí ò fẹ́ gbọ́ lé bàbá ẹ̀ ní ò gbọ́ o. Torí you are becoming a public servant and nothing about you is private again. Wọ́n á túṣu désàlẹ̀ kòkò. Amọ̀wé tí Buhari fúnra ẹ̀ ká, a sì mọ̀gbà tó kọ́kọ́ gun orí oyè lẹ́ẹ̀kínní. Amọ̀gbà tí ọ̀gágun ìgbà kan náà, Ọbásanjọ́, ìgbà tóun náà kọ́kọ́ gun orí oyè, ó lè yẹ ọmọ ọdún tó jẹ́. Ìgbà tó gun ẹlẹ́ẹ̀kejì, tó tún lo second term, ó tún lè yẹ ọmọ ọdún tó jẹ́. Àkọ́kọ́ náà tí Buhari bá sọ wípé ẹ̀yin ọ̀dọ́ ẹ yọ̀lẹ, tèmi dẹ̀ mọ̀ wípé
tẹ́yìn náà sì mọ̀ wípé ẹ kì í ṣọ̀lẹ nǹkan kan la máa ṣe, a máa prove ẹ̀ fún ni, a máa ṣàṣehàn ẹ̀ fún wípé a kì í ṣọ̀lẹ. Má fi oko bàbá mi dọ́nà, ìjọ kan là á kọ o, mi ò sì lè kú ikú kan kò lè joyè lé bàbá ẹ̀. Nigerians, ẹ̀yàn ọmọ ọ̀dọ́ Nàìjíríà, we cherish peace. Òun ni a ṣe kí n lè jàfẹ́tọ̀ wa. Ẹni tó ti 70 tó ti 75 tó tún fẹ́ gbégbó igbá ìdìbò ẹlẹ́ẹ̀kejì, kí ló tún kù tí ó ṣe tí ò ṣe nígbà ọ̀dọ́, tí ò ṣe nígbà tó láǹfààní, nígbà tó wà lórí oyè, tí ò ṣe láàrin ọdún 3 tó tún ti wà lórí oyè? Àbí àwọn bàbá Ọbásanjọ́ ni, àwọn Àtíkù, àwọn Ibrahim Babangida, kí ló tún kù tán fẹ́ ṣe? Wọ́n ti rí tán, they are just wicked. Ènìyàn burúkú gbáò ni wọ́n. Ohun tí ò dá o. Àwọn olórí yìí gan ni màá tún máa mú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká tó parí apá kẹwàá. À sì máa mú àwọn ètò kankan tí a rí pé ó yẹ kán ti ṣe tí wọ́n ti mẹ́hẹ. Nítorí àkókò tá a wà yìí ń sìn kì í ṣe àkókò tẹ́nìkan máa gbówó wá fún yín pé ẹ dìbò fóun. Bọ́n bá gbówó ọ̀hún wá ẹ gbà ẹ ná jẹ. Bẹ́ẹ̀ bá wá dìbò nítorí owó tán fún yín, aláàrù tó ń jẹ búrẹ́dì àwọ̀ orí ẹ̀ ló ń jẹ tí ò mọ̀. Ọbásanjọ́ ẹ bọ́ra òwú. Mo fẹ́ ní ká gbé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́, a sì gbé sẹ́gbẹ̀ẹ́, but wọ́n yàn díẹ̀ nínú tọ̀rọ̀ Ọbásanjọ́. Gbogbo ìtàn téèyàn bá gbọ́ òtítọ́ díẹ̀ wà nú ẹ̀, a sì gbọ́ nù tàn. Torí pé n lè sọ̀rọ̀ Ọbásanjọ́ torí pé a kì í ṣẹgbẹ́. Àkókò tán bí kọ́nà bí mi, ohunkóhun tí n bá máa sọ lórí Ọbásanjọ́ ìtàn láti gbọ́. Àrọ́bá òun sì ní bàbá ìtàn. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ṣé rí ẹni tá a fẹ́ ń lé alára tó délé ajérò tó ti gbà tọwọ́ tẹsẹ̀ tí ò tájérò ṣe, kí lẹ fẹ́ kó ṣe? Ibùsànjọ́ lórúkọ Ọbásanjọ́. Ibùsànjọ́ is Igbo. Ẹ̀yin tẹ́ bá jẹ́ Igbo ẹ mọ ohun tó mean. Bójú òótọ́ ni bí òjò òótọ́ ni, you too ugly lẹ́nìkan pé ń ṣe lẹ́ni díẹ̀ pa mí nígbà tí wọ́n gbọ́ Ibùsànjọ́ is you too ugly. Bàbá Ọbásanjọ́ Igbo ni. Ìyẹn kọ́ ló burú. Àti Igbo àti Yorùbá àti Hausa ṣe bọ́mọ Nàìjíríà kan náà ni gbogbo wa. We are one big nation disunited. But ohun tó wá ń ṣe ni wípé ọmọ Nàìjíríà tó jẹ́ kò wá pọ́mọ Nàìjíríà dáadáa lóhun. Ìyẹn ni òṣèṣe dáadáa ní alára tí òṣèlú ilẹ̀ jèrò. Ẹ jẹ́ ká gbé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Kí ni bàbá tún fẹ́ ṣe? Bẹ́ẹ̀ bu bẹ́ẹ̀ hàn lè mọ̀. Kí lẹ tún fẹ́ ṣe fún? Ó ti lọ sẹ́wọ̀n, ó ti bọ̀ rí. Ó ti jẹ́ nígbà ológun. Ó ti lọ ọdún 8. A kàn ń fàkókò ṣòfò. Tábà ní ká máa sọ̀rọ̀ Ọbásanjọ́ ni. Nítorí pé Ọbásanjọ́, Ibrahim Babangida, Àtíkù, gbogbo wọn tó ti ṣe ìlú yẹn. Ẹ bá wọ ọjọ́ orí wọn kò sí èyí tó less than 65 mọ́ nísìnyí and above. Ìwé mímọ́ fi jẹ́ ká mọ̀ wípé 70 ogún mẹ́ta àti mẹ́wàá fún ẹ̀dá láti lò. Bójú òótọ́ ni bí òun ṣe òótọ́ ni, àkọọ́lẹ̀ ni. Ṣáwọn tó ti wá lo tiwọn tán tẹ́ pé àti sùn sínú sàárè náà ń lò. Ṣáwọn la fẹ́ sìn wọ sàárè ni. Lẹ́tú ní pé kírú Muhammed Babangida and Buhari Muhammed pé kóun náà tún gbé dìbò. Àwọn kan dẹ̀ jókòó, wọ́n fẹ̀yìntì, wọ́n làwọn fẹ́ tì í lẹ́yìn pé Buhari ló lè ṣe. Kì í ṣe tẹ̀pẹ̀.
orí ẹni máa ń sọ wípé Buhari nìkan ló lè ṣe ní àkókò tá a wà yìí, ó yẹ kán gbé lọ sí ilé ìwòsàn kán yẹ ọpọlọ ẹ̀ wò. ṣé a fẹ́ sọ pé bí Nàìjíríà ṣe tóbi tó a ò rọ́dọ̀ tó lè ṣe é? ohun tí Buhari ò ní ṣe nígbà tó wà lọ́dọ̀, nígbà tó wà lórí oyè, tó ní ipa ajagun tí ò ní ṣe lọ́dún mẹ́ta, ṣé òun ló fẹ́ wá ṣe lọ́dún mẹ́rin sí? ọ̀rọ̀ ṣùnùkùn, ojú ṣùnùkùn la fi wò ó, ṣùgbọ́n kì í ṣẹ̀bi wọn. ẹ̀yin ọ̀dọ́ tó bá lọ́lẹ̀ ní we gotta prove it. a ní láti fi hàn wípé àní oko bàbá mi yìí a ní fi dá ọ̀nà mọ́. kí n tó kọ́kọ́ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, ẹ jẹ́ kí n sọ fún yín pé ọ̀nà kan tá lè fi prove ẹ̀, òun náà ni pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́tí dé ipò wípé ẹ lè dìbò, ẹ lọ gba PVC yín. nítorí pé wọ́n ti jẹ wá máyé. mo ní bí yẹn bá ṣe ń di pẹpẹ, á jẹ́ ń di pẹpẹ nínú apá kìíní. àwọn eléyìí jẹ́ ń di pẹpẹ, wọ́n jẹ pẹpẹ mọ́. ẹni tó tún bọ́ síbẹ̀ pé pẹpẹ ti ẹ̀ wá, wọ́n tún fẹ́ jẹ pẹpẹ ẹ̀ mọ́, kò wá di ẹ̀ wá sígi mọ́ fún pẹpẹ fún àwọn ọ̀dọ́ tó bá débẹ̀. àwọn ọmọ ọ̀dọ́ Nàìjíríà kò síbi tẹ́ ẹ dé lágbàáyé tí orí yín ò kì í yọ. The smartest kid in the UK is from a Nigerian family. And I can tell you, wípé l'Amẹ́ríkà ń bì, àwọn ọmọ Nàìjíríà ń ṣohun mèremère. bó tilẹ̀ jẹ́ wípé we can only amass for ourselves individual successes. àwọn olórí yìí jáde ọ̀rọ̀ tó wà ní Nàìjíríà kì í ṣe ọ̀rọ̀ Haúsá, Ìgbò àti Yorùbá. àwọn olórí tá à ń sọ yìí, Babangida, Abacha olóògbé, Babangida, Atiku, Muhammad Buhari, Ọbásanjọ́, even Jagaban, Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu ọmọ Mọ́gàjí. ẹ̀yin náà kì í ṣará Èkó, wọ́n lè ti ra gbogbo Èkó tán. Bọ́lá Ahmed Tinubu àfọwọ́bà filẹ̀ nílé ayé, ǹjẹ́ bá máa kú bàbá dì báyìí á jù lẹ́gbẹ̀yìn náà ni. gbogbo ẹ̀yin olórí Nàìjíríà, pàápàá jùlọ ẹ̀yin orílẹ̀-èdè Yorùbá, gbogbo ẹ̀yin olórí orílẹ̀-èdè Yorùbá tá fi ń ṣolórí, tá fi ń joyàwòdì, tí ẹ lè gbẹ́dìyẹ tẹ́ ẹ ti dalẹ̀ wa, ilẹ̀ Yorùbá á dà yín. ilẹ̀ Oòduà á bì yín látòrí Ọbásanjọ́ tí lórí Bọ́lá Ahmed Tinubu tó sọ Èkó, tó sọ di parlour family affair. àfọ̀bàjẹ́ Ọlọ́run ló ń fọ̀bàjẹ́ o, ẹ jẹ́ ká mú tiẹ̀ náà tì. ẹ máa bí mi pé bá a bá dìbò, ìbò wa ò ní count. ẹ yìí lọ dìbò náà. ibi tí oríṣiríṣi ẹ̀rọ amóhùnmáwòrán social media dẹ̀ ń ba dé nísìnyí, gbogbo ẹ̀yin èèyàn ẹ ń láti ṣí ojú yín sílẹ̀ kẹ́ ṣáìn ojú yín ni. ọ̀rọ̀ dàbí ẹni lọ sílé ìwòsàn àwọn ọlọ́pọlọ tó fẹ́ lọ kíyàn, òun láti ṣáìn ojú ẹ, nítorí pé ẹni tó rò pé ara ẹ yá tó ń wò níwájú ẹ, bó bá ṣọ́ra ó lè bù ẹ́ ń gbájú torí ara ẹ ò yá. a fẹ́ tún Nàìjíríà bí. àwọn tá a kó Nàìjíríà lé lọ́wọ́ aláìsàn ni wọ́n. tá a bá sì ṣọ́ra, àwa tí kò tí ì rẹ̀, àwa tí a ti ṣàìsàn, wọ́n ò fún wa ní kọfẹ́. education ò sí Nàìjíríà. kò séwé kò ségbò, kò séwé kò ségbò, òun la dẹ̀ ń jó. àwọn ọmọ ọ̀dọ́ tó yẹ kó wà ní skul tó bá ń jó fún yín báyìí ń sìn, inú àwọn òbí wọn á sì máa dùn. ẹ jẹ́ ká mú yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan. so ẹ̀yin ọ̀dọ́ ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín gidigidi gan,
ọ̀nà táwa lè àwọn òsínlù sìn àwọn ò lè dìbò ọ̀nà táwa lè gbà encourage yín náà ni wípé ẹ jọ̀ọ́ ká sọ fún yín wípé owó ò lè ṣe ariwo ò ṣe ẹni bá fún yín lówó láti dìbò ẹ jọ̀ọ́ ẹ gbowó kẹ́sì dìbò fún ọkàn yín ẹni bá gbowó òdìbò tó dìbò nítorí owó àwọ̀ orí ẹ̀ ló ń jẹ o ẹni fún ẹ lówó dìbò tó bá wọlé tán kí ni ó kọ́ ṣe gbogbo ẹ̀yin tẹ̀sí ń gbowó dìbò ilẹ̀ á dà yín tó ká wá mú yẹn tì táti ti pinnu pé a fẹ́ sin àwọn bàbá ìwọ́nú sàárè wọ́n máa lọ kú kọ́ lọ dá kúkú wọn ohun tó wá kù nísìnyí fẹ́yìn ọ̀dọ́ ni wípé kẹ́ bẹ̀rẹ̀ sí ní bára yín jíròrò kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ fúnra yín ike ohun tá a ṣe lélẹ́yìí see the making of a man kò easy díẹ̀ ọmọkùnrin ò tó bá a bá sọ pé shovel ni tá à ń pè lọ́kọ́ à ń tanra wa jẹ ni a spade if not called a spade is sentiment driven. Pen is mightier than power. A máa ń sọ bẹ́ẹ̀ pé pen yìí náà power ni. But I'm telling you, your voting rights òun la need nísìnyí o. Kẹ̀sì jẹ́ kán gbọ́ nílé kán gbọ́ lóko kán mọ̀ wípé àkókò pa à ń fowó dìbò ti kọjá. Obama was 46 or 47 when he became the president of the United States. Clinton was younger. How old was Dinka when he came into power? How old ni bàbá Ọbásanjọ́ nígbà tó kọ́kọ́ jẹ oyè? Èló ni ọmọdún mélòó ni Buhari nígbà tó kọ́kọ́ wà lórí oyè? Ẹ má yẹ ká tọrọ ara jẹ ẹ̀kọ́ ò kọlà o. Ewé ló kọlà fẹ́kọ̀ọ́. Ọjọ́ ọ̀la wa ọwọ́ wa ló wà. But àwọn nǹkan tó máa ń jẹ mí lójú ni pé a fẹ́ fún ìpínlẹ̀ ní tòótọ́ kásì kálẹ̀ ni kò rí bẹ́ẹ̀ o àwọn ìlú tí àwọn olórí wa ń wá tán ni wọ́n ṣe ohun tí wọ́n ń jayé níbẹ̀ ohun táwọn bàbá wọn ti ṣe sílẹ̀ ni ohun táwọn náà sì ń ṣe nísìnyí ohun táwọn ọmọ wọn máa jẹ ni they work for the future they are looking at the end in mind before they start any project. Àwa la máa ṣọ̀nà lẹ́kọ̀ọ́ tá à ní gbẹ́gọ́tà àwa la máa la fẹ́ ṣèlú tá à ní kọ́kọ́ plan bí ìlú ṣe rí ibi tó mi wà ibi táṣálẹ̀ wà ibi tó yẹ ká gbé tibí sí ibi tá à gbé kíní sí a kàn ń ṣòṣì bó ṣe wù wá a sì ń jáde à ń bọ̀ so ohun tí mo máa ń sọ ní pé ẹ̀yin ọ̀dọ́ kan pè lọ́lẹ̀ ẹ kì í ṣọ̀lẹ o tẹ bá lè dé ta máa ṣe ohun ribiribi. Èso ọlà, èso oríire, the seed of success and achievement is already in you. It is because it has not been well utilized, well planted in the right soil, which we already have in Nigeria. Our soil is supposed to be our elders, but they have proven to be swampy soils. They have proven to be muddy soils that will bring forth no good. This lady, talk about the Harry Potter series. She said, the moment you reach the age of reasoning and you can discern between good and bad, then you do not have any excuse to blame anybody, not even your parents, for a failure outcome of your life. Níwọ̀n ìgbà tá bá ti dàgbà débi tí ẹ pé a lè mọ ọ̀tún yàtọ̀ sí òsì àmọ́ ohun tó da sóhun tí ò da bá a bá ṣoríire bá a ṣoríire kì í ṣẹ̀bi ẹnikẹ́ni mọ́ o ẹ̀bi wa ni bí Nàìjíríà bá máa da lọ́la ọwọ́ ẹ̀yin ọ̀dọ́ ló wà o mo fà àkókò yìí ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀dọ́ tó ti jáde látòrí Fẹ́ládúró Tóyè dórí Ọmọyẹlé Sowore àtàwọn tó kù ṣùgbọ́n ẹ̀yin tá bá ti kọjá 50
you're already becoming part of the status quo. Àfi track record ní bá dáa. So I salute your courage all. Èmi ò ní ṣe èmi ní ṣe méjì. Èmi dìbò fọ́dọ̀. Ẹni tí mo dẹ̀ ń torí ẹ̀ sọ̀rọ̀ ò pé méjì. Ọmọyẹlé Sowore ni mò ń torí ẹ̀ sọ̀rọ̀. Bó bá di ọ̀la tá bá fẹ́ dìbò tá bá rẹni tó dájọ́ Ọmọyẹlé Sowore lọ, màá ní ká gbé sí. Nítorí wípé sentiment ló máa jẹ́ ká sọ pé ọmọ mi fine, mo fẹ́ gbé sórí oyè. Nígbà tí ọmọ mi wà ńbẹ̀ tó lè ṣe, nígbà tó bá yẹ pé the unison of the country at large lájọ ń wá, anybody ní Nàìjíríà tó bá da tó bá kún ojú ìṣùwọ̀n jù òun ni ká lò. But how do you measure the quality of a man? The quality of a man is not in what he says he is going to do. Kì í ṣe ohun tó sọ pé òun máa ṣe. Òun la fi mọ̀ pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò mọ̀rọ̀ sọ. Kí ló ti ṣe sẹ́yìn? Track record. Nígbà tí wọ́n monitor ẹ̀, òun ní kẹ́lọ́ wò. Yorùbá ronú apá kejì nìyẹn o. Ẹ kì í ṣọ̀lẹ o. A kì í ṣọ̀lẹ o. The seed of success, the seed of achievement has already been endowed in you. Láti bàtà àti bí yín pé ẹ̀dì ẹ̀ kọ́kọ́ jẹ́ ìṣẹ̀dá Ọlọ́run. Ìgbẹ́ ẹ jẹ́ ọmọ aláwọ̀ dúdú, ẹ tún á jẹ́ ọmọ Nàìjíríà. You are a victor. Kò síbi tá àdìtà tí ń borí yín o. A fẹ́ sọ̀rọ̀ nípa ìwà bàjẹ́ Nàìjíríà. Tó yẹ pé ọwọ́ ọ̀dọ́ náà ló tún pín sí kámúyẹ̀tì. Àìníṣẹ́ṣe, àìjọba àìjẹ́kadọ́nà kan gbégbà. Wọ́n ti bà education jẹ́, wọ́n ti bà health jẹ́. Kò sọ́nà, information kan kò sí. Ọlọ́run kò ṣàánú mi. Ọ̀rọ̀ àwọn àbá ìbò ọba ọpá ni wọn. Ọmọ aráyé ó le. Ògúndé sọ, ó lòun bojú wọlé ayé. Ilé ayé rí ṣapálá, ó rí pálápálá. Òun bojú wòkè. Òkùnkùn ṣubọlẹ̀. Ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ wá sọ̀rọ̀ ayé di bọ́ọ̀lù tára yẹn ń gbá. Wọ́n bá gba yín síbí, wọ́n á gba yín sọ̀hún. We are the unifying factor in that country. And let us hold the bull by the horn. Yorùbá ronú. This is an FTL initiative for Sowore 2019. Ẹ jáde lọ kẹ́ lọ gba ìwé ìdìbò yín. Ẹ má rò pé bóyá wọ́n máa jẹ́ kẹ́ dìbò àbí wọ́n ní jẹ́ kẹ́ dìbò. Wọ́n máa ka àbò yín àbí wọ́n ní ka àbò yín. Tá bá dé rí afárá yẹn, a mọ̀ ohun tá máa ṣe. When we get to the bridge, definitely we will cross it. Ẹ ṣeun púpọ̀. Ẹ jẹ́ kó máa gbọ́ ọ̀rọ̀ yìí káàkiri. Ẹ máa fi wọn gbogbo àwọn èèyàn. And nínú chapter 3, I'm going to talk to the Nigerian students. Níbẹ̀ náà tún ti mention ara àwọn track record Sowore wá. Great Nigerian students. Great. Great Nigerian students. Great. Great Nigerian students. Great. Chapter 3. Àsán pàtí ẹ ṣeun. FTL ló ń sọ̀rọ̀. A máa rọ̀rọ̀ sọ ni. A sì máa rí yín bá. Ẹni bá ní ká má dé ọba òkè ó wà ńbẹ̀ láti ṣe fólúkálùkù bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Àwa ò ní ṣépè. A ò sì ní ṣàdúrà fẹ́ni ò bá fẹ́ tiwa dáadáa. K'Olúwa dájọ́ àfẹ̀yìn pẹ̀rùn